Kí ló dé tí àwọn èèyàn fi ń kú ní kékeré ní àsìkò tá a wà yìí? Jẹ́ n jókòó dáadáa. Kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ fi ń tètè filẹ̀ ṣaṣọ́bùra? Mo rí lọ́pọ̀lọpọ̀ àgàgà lórí TikTok. Ó pọ̀ gan. Mo fẹ́ sọ̀rọ̀ méjì mẹ́ta fún ẹni tí òbí tó bá jẹ́ òbí dáadáa àti ọmọ tí wọ́n bá bí tó bá lẹ́mìí ara ẹ̀ lò. Ẹni bá gbọ́ prógrámù yìí tó bá fi ṣàríkọ́gbọ́n, fine. Ẹni tó bá dẹ̀ gbọ́ tó bá ní bro na the one way you know, fine. Ẹlẹ́rù ló ń kọ́fẹ́. Lákọ̀ọ́kọ́, màá sọ̀rọ̀ lórí sex. Ẹlẹ́ẹ̀kejì, màá sọ̀rọ̀ lórí ìṣẹ̀ǹbáyé ọṣẹ lílò, ẹbu lílò. Ẹlẹ́ẹ̀kẹta, màá sọ̀rọ̀ dínú tó gbọ́n ọnú o, bọ̀ ẹlẹ́ẹ̀kẹta, màá sọ̀rọ̀ lórí impress. Ṣé rí àwọn nǹkan mẹ́ta yìí ló ń pa àwọn ọ̀dọ́ nísìn tí wọ́n mọ̀. Oníṣègùn ni mí, mo bá a nílé ni o. Bẹ́ẹ̀ ni, mo bá a nílé ni. Gbogbo àwọn tó bí mi lọ́tùn ló sì ṣàwo nílé ayé. Àmọ́ wọn kú léwe, wọ́n dàgbà, wọ́n dògbó, wọ́n dẹ̀ fi ẹ̀yìn rí sílẹ̀. Irú ẹ̀ àwa ọmọ ni. So téèyàn kan bá wá ń wò pé ẹni yóò máa jọ kínní, kò jọ ní àwọ̀ ni. Àmọ́ Olúwa lọ́lọ́gbọ́n ọnú, kì í ṣọ̀rọ̀ ariwo. Àwa ọ̀dọ́ tí à ń gba account lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n wa tàbí lọ́dọ̀ àwọn àbúrò wa tàbí tí a fẹ́ ṣiṣẹ́ tá a fẹ́ gbìyànjú, ẹ rí i pé láti ilẹ̀ àwọn ọ̀dọ́ wọn ò gba tèmi lórí ọ̀rọ̀ ìṣògùn, torí pé mo fi òfin dè lọ́dọ̀ mi pé ìwọ tó bá jẹ́ ọmọdé láti 18 years to down, o ò lè wá ojókùnrin ni ojóbìnrin ni, o ò lè wá ṣèṣògùn lọ́dọ̀ mi kí n dá ẹ lóhùn. Téèyàn bá dẹ̀ wò dúró mi tí bá ṣe pé bóyá ó kojú sínú láì tiẹ̀ lo chain rárá, láì lò kankan rárá, ó máa mọ̀ pé ẹni yìí jẹun ṣẹ́kù, kò jẹun tán láwo láíláí. Tó bá kọ̀là ni ibi kò ní bá mi láyé. Mi ò ní fẹ́ bá wọn fòṣì lògbà láyé mi. Mi ò dẹ̀ wá sáré kọjá kádàrá. Gbogbo wa la jọ ń lo ọṣẹ o, gbogbo wa la jọ ń lo ẹbu yìí. Àmọ́ ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ kékeré kan látara iṣẹ́ lílò. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn ná. Wọ́n kọ̀ fún ẹ lákáǹtì kan, wọ́n ní tó bá ti ṣe tán kó ṣàdúrà sí, ó di lílò tàbí ẹni tó dẹ̀ ní àkáǹtì yẹn, wọ́n ti sọ nǹkan kan nù lára ẹ̀ tí wọ́n ṣàlàyé fún ẹ tán pé kíní tí o bá fẹ́ lò ọ̀nà báyìí ni wọ́n máa ń gbégbà. Màá kọ̀ wo àkáǹtì tó pọ̀ rẹpẹtẹ lọ́wọ́ àwọn èèyàn lórí social media ni àbí lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi gan, màá kọ̀ rẹ́rìn. Ẹ mọ̀ pé oògùn lílò, oògùn ọmọ kékeré wà, oògùn tí àgbàlagbà lè lò ó wà. Ìbà yín babaláwo, ẹ dákun, program tí mo ń sọ yìí ẹ tọ́ wá sọ́nà dáadáa lórí ẹ̀. I'm talking this to let our youth be wise. Ṣé rí ẹni tí ebi bá ń pa ṣe irú iṣẹ́ tí à ń ṣe yìí, kò ní sọ̀rọ̀, kò ní lè sọ pé dáì má wá bí ọmọ kékeré ni ẹ, kò ní lè sọ torí pé ebi ń pa òun gangan fúnra ẹ̀. Bọ̀ṣẹ́ rírú àwa máa ṣọ́mọdé nídìí dáadáa. Pa ẹ lábàrá nǹkan tó ń wá ká wá ṣàlàyé lọ. Kí ló dé tó lọ ṣàlàyé nǹkan tó bá ń dojúkọ fún ìyá ẹ̀? And the age of 15, 18, 20, kí ló ń lé ẹ? Eré wo ló ń sà? Tó bá sọ pé onídìí oògùn jẹ̀dí àbí onídìí nǹkan kan ṣe ẹ́ lára, ọ̀tọ̀ nìyẹn, ìwòsàn ó ṣọ̀tọ̀. But ẹ̀yin ọmọ kékeré tẹ́ ti ń sáré ń wá owó ọlà. Ọmọ mi at the age of 18 years ó máa sọ wípé ojú òun ti rí o, òun ti jẹ̀yà gan láyé. Kí wá ló fẹ́ kí bàbá ẹ sọ? Bàbá tó jù ẹ lọ, kí ló fẹ́ kí wọ́n sọ? Bàbá ẹ tó ti wọ 80 years, 70 years, tí bàbá ò dẹ̀ sáré kọjá kádàrá, àwọn ọ̀dẹ̀ náà ráyè tọ́ ẹ dàgbà, kí ló fẹ́ kí wọ́n sọ? Ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà, kì í ṣe pé oògùn ò dáa, ẹ má ṣì mí gbọ́, oògùn dáa. Àmọ́ oríṣiríṣi oògùn àmúlùmọ́là ló ti pọ̀ nílé ayé lénìí. Oògùn míì wọ́n á ní tẹ́ bá ti jó tán kẹ́ ẹ lò lódindi ni. Ẹbu ọkọ tẹ́ ẹ dẹ̀ ń sọ yìí, ẹbu yìí dẹ̀ pọ̀. Ọmọ mi àìmọ̀kànmọ̀kàn á kọ̀ gbé ẹbu tiẹ̀, á kọ̀ dà sọ́ fún yọ̀yọ̀yọ̀, á fi nǹkan tì í lọ, á wá lo ẹbu tó yẹ kó lò fódìdí ọdún kan, á wá lò lọ́jọ́ kan. Ǹjẹ́ ẹ ti gbà pé kékeré oògùn ni, nílá oògùn ni. Tí ẹ bá bu ẹbu kékeré sọ́wọ́ kó má ju kékeré báyìí, náà ní kẹ́ fi mílìkì lò. Tẹ́ bá lò á ṣiṣẹ́. Ẹlòmíì á tún lọ máa ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn ìka èèyàn tí wọ́n mọ̀ yín pé ọmọ kékeré kì í gbé àdó mì, èèwọ̀ ni. Àmọ́ àwọn ará bí torí ohun tán jẹ, wọ́n á sì gbé àdó fọmọ kékeré, wọ́n á sì parí iṣẹ́ síbẹ̀, wọ́n á sì ní kó gbé mì pé yóò dowó. Ọmọ á wá lo 22, 25, á wá kú dànù. Ọmọ mi á wú kú ni, ọmọ mi á kọ̀ kú wọn ní mọ̀ nǹkan tó ń pa. Ẹ̀yin ọ̀dọ́ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí mímọ̀ kánjú wówó. Girlfriend mi ò gbọ́dọ̀ fi mí lẹ̀. Tí o bá fi ẹlẹ̀ lójú ẹ tó bá ṣọ́ra, Ọlọ́run má jò fi ẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Kò tẹ́tí kó gbọ́. Ẹlẹ́ẹ̀kejì, impress pé ọmọ ìyá alágbájá ló ti dolówó, mi gbọ́dọ̀ dolówó. Wọ́n gbọ́dọ̀ mọ̀ ládùúgbò ìpàjọ ní street ni. Má gbàgbé pé àwọn kan ti lo street yẹn lánàá, tán ti kú dànù tí wọ́n gan mọ̀ wọ́n. Tó bá pariwo ẹ lé ni wọ́n máa padà pariwo ẹlòmíì lọ́la. Má para ẹ ní kékeré.
program mi lè má go viral, I don't care. Tó bá jẹ́ pé torí reality tí mo sọ lẹ́yìn kan fi gbá tèmi, ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o, ẹ ní padà gbá tèmi yẹn náà ni o. Èmi níṣẹ́ tèmi ṣe, mi ò mọ̀ ń pa ẹ̀. Bẹ́ẹ̀ ni, oníṣògùn dẹ̀ ni mí tí mo mọ̀ dájú. Mo mọ nǹkan tó tọ́ fún ọmọdé, mo mọ nǹkan tó tọ́ fún àgbàlagbà. Òun ló fi máa ń jọ láyé fáǹsì mi kan ti mọ̀ mí. Tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ ẹ̀ kọ́kọ́ sọjọ́ orí yín náà, tó rẹ́ ti mọ̀ pé mo lè bu anybody lépè mi kí ẹ̀. But tí n bá ti gbọ́ pé I'm 60 kìíní kan years old, I'm 50 kìíní kan, I'm 40 kìíní kan, I'm 30 kìíní kan, you are talking to me. Ó sọ fún mi pé I'm 25 years, ó ń ṣe èrè ni. Kí ló ń wá ká? Kí ló jábọ́ lọ́wọ́ ẹ̀ tí ò sọnù? Kí ló dé tó jẹ́ kó jókòó kó sọ fún ìyá rẹ̀? Ẹ̀yin òbí wa ibi tọ́rọ̀ ti kàn yín lélẹ̀. Tẹ́ bá ti rí pé ọmọ yín jẹ́ ọmọ tó jẹ́ ṣámúṣámú, tó jẹ́ pé ọmọ tó máa padà jẹ́ àṣàmú ni, ẹ tètè dì í mú fúnra yín, ẹ rìnrìn àjò fún, ẹ má jò rìnrìn àjò fúnra ẹ̀. Tẹ́ ẹ dẹ̀ lọ rìnrìn àjò lọ́dọ̀ the right person, ẹni tó lè sòótọ́ ọ̀rọ̀ fún yín, ẹni tẹ́ lè send owó sínsìnsìn tó lè bínú send owó yín padà tẹ́ bá ṣe rubbish, ẹni yẹn ni the right thing, the right person. Mo máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa. Ẹ tí mi bá tiẹ̀ ti ní interest inú ẹ̀mí tiẹ̀ kí gbowó lọ́wọ́ ẹ̀ ní àìmọye ẹni tó ti fọlú fẹjọ́ mi sọ lóye Sunday Igboho ṣàìdò respond sí wa mọ́ kò ṣe kíní torí pé nǹkan tó gbé wá wìrìwìrì yẹn mi ní interest inú ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, so we traditionalists we have work to do to save life in society. Ṣẹ́rí di impress ń pa ọ̀pọ̀lọpọ̀. Ó fẹ́ tètè lówó nítorí lágbájá. Kádàrá ṣọ̀tọ̀ọ̀tọ̀, kádàrá ò concern EFCC, kò sọ concern federal government. Ògo tá a gbé wáyé, òun ló ń speak nínú ìṣẹ̀dá wa. Táì torí káyé má pa ìwà ní kádàrádà ló fà á tí gbogbo wa fi ń gbìyànjú, tó fi ní kí a gbìyànjú. Bọ̀ wọ́n sọ pé ká sáré kọjá kádàrá. Ọmọ tí ò bá tí ì wọ 30 years, ẹ̀yọ́nú àgbà, iṣẹ́ àánú, ìmùlẹ̀ àgbà, má fọwọ́ kan mọ́ mi. Àwọn nǹkan tó sì lè máa lò nìyẹn gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ fọ́mọ láti ṣe kòńgẹ́ ire. Èèyàn máa ń là, lèèyàn máa wá ń sáré àti jábọ́ àti má jábọ́. Bẹ́ẹ̀ ni, orí ló mú ni là, ìṣẹ̀dá kó má padà lẹ́yìn wa. So iṣẹ́ rí gbogbo nǹkan tí mo sọ yìí, tẹ́yìn òbí wa bá ti notice ẹ̀, ẹ rí i pé ayé agún. Ẹ má jẹ́ ká sáré torí ẹnìkan, torí pé tí n bá là ilẹ̀ aṣú, ilẹ̀ ti ṣú lánàá náà nígbà tó ti là tán ti bí ẹ rárá. Ẹ̀yin ọ̀dọ́ ni prógrámù yìí wà fún. Ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ń kú nísìnyí. Ọmọ mi ò tí ì ní pé 20 years, á dẹ̀ ti máa ní sex different ladies lọ́kùnrin. Ọmọ mi ò tí ì pé 20 years lóbìnrin, abẹ́ ẹ̀ ti bàjẹ́ tán, abẹ́ ẹ̀ ti wọ́ọ̀sì ju ti yá ẹ lọ. Mọ́mì, dádì, ọmọ yìí dẹ̀ ń ṣe fashion káṣọ wálé láì ṣàgbàfọ̀, ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀. Lẹ́yìn ikú wọn náà mo mọ̀ pé ẹ̀yin òbí yẹn ò kì í sọ̀rọ̀, ẹ̀kọ́ dásokún lé yín, ẹ̀ẹ́dẹ̀ dáadáa kẹ́ Ọlọ́run bá yín fọ̀run kẹ́ lágbájá gbogbo etí tó ń gbọ́ mi ẹ̀ ní rí ikú ọmọ. Torí kẹ́ má bàa rí ikú ọmọ, mo ṣe ń sọ fún yín pé ẹ sọ fọ́mọ yín obìnrin pé kò sí nǹkan tó dá ìlé tó kàn kí ọkọ tó fẹ́ fẹ́ gan já lábàálẹ̀. Oúnjẹ tẹ́ bá ń sè nílé tí ò bá ti tẹ́ ọmọ yín lọ́rùn, ó fẹ́ lọ jẹjẹkújẹ ń tà ní. Ọlọ́run má jẹ́ kó padà jẹ́ last supper. Mo kàn fi ọgbọ́n yan aspect yẹn. Olóye nìkan lọ̀rọ̀ mi léye. But ọmọ yín ò bá tí ì tó dágbà tó ti ń bélé sùn kò lè pẹ́ kú o, nítorí pé ó fi ń damage ẹ̀mí ẹ̀ ní. Egungun tó yẹ kó fi ṣiṣẹ́, tó yẹ kó fi sin ewúrẹ́, tó yẹ kó fi sin àgùntàn, kó fi sin pẹ́pẹ́yẹ, kó fi wá nǹkan kan gbìyànjú láti ṣe láti kí ilé ayé ẹ̀ lè tètè dìde. Òun ló lọ fi ń ṣe nǹkan tí ò dáa. Ẹ̀yin òbí tẹ̀dẹ̀ ẹ̀ expect pé kọ́mọ yín kó máa ní boyfriend káàkiri kó máa kó wálé fún yín. Ìkà níyìn o, àbí àgbà níyìn ẹ̀ kì í ṣàbíamọ. Òbí tó rọ́mọ kékeré ńlẹ̀ tó yẹ kó máa develop life ẹ̀, ó wá ń gbowó lọ́wọ́ ẹ̀, àbí àgbà ní ẹ̀ o kì í ṣàbíamọ. Torí pé tíwọ náà bá rìnrìn àjò títì ẹni dáadáa láti ilẹ̀, ọ̀rọ̀ rẹ kò ní wọ́ nígbà tó dàgbà o. Ẹ má wá ti àwọn ọmọ yín síta ní tìkùtì débi tí wọ́n ọmọ yẹn wá máa sáré àsápajúdé. Mo mọ̀ pé the last word mi kò ní tẹ̀yìn kan lọ́rùn, àmọ́ ṣẹ́rí èmi màá tútù sọ pé òbí tó bá ti ń lé ọmọ ẹ̀ nílé gbàgbàgbà lọ́mọ owó wá lọ́nà kan náà, àbí àgbà ní ẹ̀ o kì í ṣàbíamọ. Èmi ni mo sọ bẹ́ẹ̀.